Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ kí ló ṣe fún àwọn ọmọ Yorùbá kí ló ṣe fún wa kò deserve gbogbo nǹkan tẹ́ ń fi ojú máyì rí nǹkan tí àwa ọmọ Yorùbá míì tá à ń fi ojú máyì rí àwa ọmọ Yorùbá míì kò ń ṣe bí irú èmi o àwọn èèyàn tí ò ṣe ọmọ Yorùbá gidi bóyá ọmọpọ̀ ọmọ ọkọ Yorùbá wà other side ọmọ Yorùbá náà dẹ̀ ti wà kí ni máa yìí ṣe awuyewuye kan ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n èmi náà ní kí n sọ̀rọ̀ sí i nítorí pé mo mọ gbogbo làálàá kòókò jọ̀ọ́jọ̀ọ́ tí Chief Sunday Igboho tó ṣe mo dẹ̀ mọ gbogbo nǹkan tó dojúkọ gbogbo nǹkan tí Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ tó dojúkọ lẹ́nu ọdún 2 sí 3 kò sí èèyàn kan tó lè dojúkọ rú ẹ̀ tó sì máa dúró pé sẹ́ẹ̀ àní ilẹ̀ Yorùbá yìí a máa gbà á ni ọmọ Yorùbá àwa ọmọ Yorùbá yìí èyí tẹ́ pa ọmọ Yorùbá ti tó gẹ́ èyí tẹ́ pa àyàn ọ̀hún ó ti tó gẹ́ pẹ̀lú gbogbo òun là kọjá gbogbo ìlàkọjá tí Chief Sunday Igboho ti là kọjá nínú wàhálà hílàhílo yìí ó pàdánù ìyá tó bí sáyé ìrònú mú ìyá yẹn kúrò nílé ayé Chief Sunday Igboho mà ní rí ìyá náà mọ́ kò mà ní rí ìyá náà mọ́ kò mà ní rí ìyá náà mọ́ ta ló gbàdúrà kí ìyá òun gan wọ 100 kó wọ 120 kó wọ 150 ta ló gbàdúrà pé kí ìyá òun kó kú kò sẹ́ni tó fẹ́ fojú sunkún ìyá tó ìyá ṣe pàtàkì ìyá ṣe kókó láyé ọmọ ìyá ṣe pàtàkì ìyá ṣe kókó láyé ọmọ kò sí ẹni tó gbàdúrà kó ń pàdánù ìyá òun gbogbo wa a ní pàdánù ìyá wa bó tiẹ̀ jẹ́ pé ọmọ tó bá ọmọ àdàgbà ọmọ àdògbò ẹ wo èjì tí ìyá Chief Sunday Igboho wà tó fi ayé sílẹ̀ lórí ọmọ ni o lórí pé ìrònú ọjọ́ wo lọmọ mi máa bọ́ ọjọ́ wo lọmọ mi máa ní freedom ẹ̀ ìyá yẹn ronú títí ta ló máa gbọ́ pé wọ́n sọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ẹsẹ̀ ọmọ ẹ̀ sí ọwọ́ ọmọ ẹ̀ tó tún wá ń ṣe ibi ìlú tó bí sí tó ń ṣe Nàìjíríà lọ ti mú àti ẹ̀dúpẹ́ fọlọ́run pé kò ń ṣe Nàìjíríà wọn ò bá ti ṣe nǹkan tí ò dá fún ẹni ẹlẹ́ni ẹni tó ń jà yìí pé kẹ má pa èèyàn òun mọ́ gbogbo nǹkan tó ń jà fún yìí nítorí wa ni kò ń ṣe nítorí ara ẹ̀ kò ń ṣe pé fẹ́ gbowó fún Chief Sunday Igboho tó ṣe ń jà pé àníṣe ẹ má pa àwọn èèyàn mi mọ́ kò ṣe pé fẹ́ gbowó fún un ó ń jà nítorí wa ni ó ń jà kò mọ wọn ara tiẹ̀ after all àwọn Fúlàní ò lè wá bá Chief Sunday Igboho nílé ṣùgbọ́n mọ̀ pé àwọn èèyàn tó ń pa èèyàn bí ẹlẹ́ran ara tòun náà ni tí Ọlọ́run ṣe dá òun bẹ́ẹ̀ ló ṣe dá àwọn ẹni yìí mọ́ọ̀sì àwọn tí ó ní Chief Sunday Igboho jà fún gbogbo àwọn ọmọ Yorùbá ni Chief Sunday Igboho jà fún kò sí ẹbí ẹ̀ ń bẹ̀ o ẹbí pé a jẹ́ ọmọ Yorùbá kan náà ló ń jà fún kò ń ṣe pé ìyàwó àbọ́mọ àbí ẹni tó súnmọ́ ṣùgbọ́n ó ń jà pé èèyàn bíi tòun ni àwọn èèyàn yìí elédè kan náà ni wá báwo làwọn Fúlàní ṣe máa pa wá ó wá jáde ó jà ó lose many things ó lose many things àwa ń fi ibi sùn kí ló dé kí ló ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá ẹ bá mi share fídíò yìí kí ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá àwa mú ibi àwa fi ń sùn ẹni tó yẹ ká máa pọ́nlé ni mo mọ̀ pé Ọlọ́run ọba lọ́ba tó yẹ ká máa pọ́nlé ṣùgbọ́n ẹni tó dúró àìmọye àwọn èèyàn tó lè jáde tí Chief Sunday Igboho ṣe jáde pé sẹ́ẹ̀ àní ẹ má pa àwọn èèyàn mi mọ́ ṣùgbọ́n ẹ̀yin èèyàn wá fi ibi ṣo ẹ wá dúró nǹkan tó lùzí ìyá tó bí sí ayé ìyá tó yẹ kó sì máa jẹun ọmọ ìrònú mú ìyá náà lọ ó tún wálé ó tún wá sin ìyá náà àwọn kan ò fẹ́ jẹ́ kó wálé kó wá sin ìyá yẹn wọn ò tiẹ̀ fẹ́ jẹ́ kó wá sí Nàìjíríà mọ́ ṣùgbọ́n Ọlọ́run ó tóbi jù yín lọ torí ó mọ̀ pé nǹkan tí ẹni yìí ń jà fún ẹ̀tọ́ ó ń jà fún àwọn mẹ̀kúnnù ó ń jà fún ìran ẹ̀ kò fẹ́ jẹ́ kí òun máa rí ẹ̀jẹ̀ kí ló dé táwa èèyàn burú àwa ọmọ Yorùbá náà là ń ṣe ra wa yes àwa Yorùbá àwa là ń ṣe ra wa àwa Yorùbá àwa là ń ṣe ra wa Yorùbá burú o
Yorùbá burú, tí a bá rí Yorùbá ká máa sá fún Yorùbá. Kí ló dé? Ẹ wá mú, ẹ wá ń drag ẹ lórí social media. Ẹ wo gbogbo nǹkan tó ti là kọjá. Ta ló lè nínú ìdá mẹ́wàá nǹkan tí Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ tó là kọjá? Kọ́ wá tí wàá mú ìdá kan bẹ́ẹ̀ kó tó wá pín sí mẹ́wàá. Ta ló lè là kọjá tó máa sì máa dúró lórí ẹsẹ̀ ìpèsè Yorùbá yìí sẹ̀ àníṣe ẹ̀yìn pa àwọn èèyàn wa mọ́? Ẹlòmí àti lẹ́sẹ̀kẹsẹ̀ tó tiẹ̀ ti mú ní Kútọ́nù yẹn ló máa ti sẹ́ pé láyé mo jáwọ́ ṣùgbọ́n sì dúró. Mo respect man náà. I respect Chief Sunday Igboho to the core. Yes. Ta ló lè jẹ́ nínú ìdá mẹ́wàá nǹkan tí kàkà assume pé ìdá mẹ́wàá ní nǹkan tí Chief Sunday Igboho tó face fún àwa ọmọ Yorùbá. Ká tó wá mú mẹ́wàá yẹn ká wá mọ yọkọ́ bẹ́ẹ̀ ká tó wá dá sẹ́nu mẹ́wàá. Nínú ọyọkọ nínú mẹ́wàá tó mọ yọkọ́ ń bẹ̀. Ṣé wọn kó yẹn kú mẹ́sàn-án? Nínú ọyọkọ yẹn ká tó wá dá sí mẹ́wàá. Ta ló lè jẹ ìyà ìdá kan tí Chief Sunday Igboho jẹ kó tó wá sì dúró lórí ẹsẹ̀ pẹ́sẹ̀ àní Yorùbá sẹ̀ a máa ní òmìnira? Ta ló lè ṣe ẹ jẹ́ ká bira wa? Ṣé irú èèyàn yẹn ló yẹ ká máa fi ibi sú? Àwọn ọmọ Yorùbá nǹkan tí mo notice nínú àwọn èèyàn ni pé a máa ń tẹ̀lé àwọn ẹni ibi. Yes. Tá bá ti rí ẹni ibi òun la máa hail, la máa gbéga. Ṣùgbọ́n ẹni tó bá ṣe dáadáa tó fẹ́ dáadáa fún wa a máa sọ dọ̀tá. Mo kọ́gbọ́n, ọgbọ́n wà ní Facebook yìí o. Ọgbọ́n ó wà, ọpẹ́lọpẹ́ social media ló ń jẹ́ ká máa gbọ́n. Mo kọ́ a lot of ọgbọ́n nínú ọ̀rọ̀ Chief Sunday Igboho àti Mohbad. Nínú ọ̀rọ̀ Chief Sunday Igboho àti ọ̀rọ̀ Mohbad mo kọ́ ọgbọ́n. Àwọn èèyàn á dẹ̀ mọ̀ pé kíní yìí kò ń ṣe nǹkan tó bójú mu. Wọ́n á dẹ̀ máa sọ fáwọn èèyàn pé ó bójú mu. Wọ́n mọ̀ pé nǹkan yìí nǹkan burúkú ni. Wọ́n á dẹ̀ máa sọ pé nǹkan dáadáa ni. Wọ́n mọ̀ pé kíní white ni. Wọ́n á pè fáwọn èèyàn ní black. Nínú nǹkan tó ṣẹlẹ̀ láàrin Chief Sunday Igboho àti Mohbad mo rí pé àwọn ọmọ Yorùbá à ń ṣe èèyàn àfi ká tira wá sínú náà. Ká tira wá sínú náà. Ẹ mọ̀ pé kò tó lélẹ́yìí o. Ẹ dẹ̀ máa ti ọmọlàkejì yín sínú ẹ̀. Inú yín á dẹ̀ máa dùn. Ẹ mọ̀ pé àwọn kan wà ẹni yìí nǹkan tó ń jà fún. Nǹkan tí Chief Sunday Igboho ń jà fún yìí. Ẹ mọ̀ pé nǹkan tó dáa ni. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ ní àròjinlẹ̀. Ẹ mọ̀ pé nǹkan tí Chief Sunday Igboho tó ń jà fún yìí nǹkan tó dáa ló ń jà fún. Àwọn kan dẹ̀ wà inú wọn á dẹ̀ máa dùn pé inú oko ẹrú ta wà yìí ká máa wà ń bẹ̀ lọ. Inú wọn á dẹ̀ máa dùn. Ayọ̀ wọn á dẹ̀ máa kún. Ẹni tó jà fún wa. Ẹni tó dúró tó lose many things. Ẹ mọ̀ iye owó tó lose ni. Ẹ mọ̀ tó ṣe balẹ̀ ẹ̀jẹ̀ ni. Ó wọ́n pa èèyàn méjì sínú ilé ẹ̀. Ìyá ẹ̀ náà lọ sí. Òun náà jìyà ìyàwó tó fẹ́ sílé náà jìyà. Wọ́n ṣàti ìyàwó ẹ̀ rọ́pò. Wọ́n ṣàti mọ́lé fún bíi 2 days kan tó fi sílẹ̀. Ẹ mọ̀ ta ló gbàdúrà kó òun tiẹ̀ sùn sẹ́ẹ̀lì 1 hour àbí 30 minutes gan. Kí ló dé ta wá ń fi ibi sú máa yìí? Kí ló dé ta wá ń drag ẹ̀ lórí social media? Kí ló dé tá a fẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí? Kí ló dé tó jẹ́ pé a mọ̀ pé ẹni yìí nǹkan tó ń ṣe fún wa nǹkan tó dáa ni nǹkan tó right ni tó jẹ́ pé àwa ń fi ibi sú? Irú èèyàn wo ni wá gangan? Ọlọ́run dá wa tó gan ó regret pé òun dá wa yìí. Kí ló dé? Àdèmà wà ń di àbòsí ìdí ọ̀tẹ̀. Ẹni tẹ́ bá rí pé ó ṣe nǹkan dáadáa ẹ máa ní kò ṣe dáadáa dẹ̀ mọ̀ lọ́kàn ara yín conscience yín á dẹ̀ máa judge yín pé ẹ mọ̀ pé ní yìí ṣe nǹkan dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ á sọ fún wọn pé nǹkan burúkú ló ń ṣe. Ṣé Chief Sunday Igboho ṣé bí ń pa ni àbí àwọn Fúlàní wá sínú ilé ẹ̀rí ni tó fi sọ pé tó fi wá di pé ẹ wá fi pé nǹkan tó ṣe yẹn ó wrong ṣùgbọ́n ó ní ìtara ọmọlàkejì ẹ̀ ó mọ̀ pé èèyàn bíi tòun làwọn èèyàn tó ń pa. Kí ló dé táwọn Fúlàní tó jẹ́ pé wọn ò lè dá oko fún ara wọn kó máa kókó jẹ́ kí màálù wọn kó máa jẹ́ sí ẹni ẹlẹ́ni tó lọ gba gbọ́múlé láńtà tó fi dá oko àbí bàbá tó gbé ẹpọ̀n lọ gbá láńtà àbí gbé ẹpọ̀n gbá láńtà dẹ̀ la máa pọkùnrin tó fi dá oko wọ́n ṣe wàhálà wọn dá oko wọn. Fúlàní kan wá láti ibi tó wà tó yẹ pé kò ṣe pé tó bá ta màálù yẹn tó fẹ́ wá pín wọn lérè. Ṣé agreement wà láàrin Fúlàní àti àwọn ọmọ Yorùbá tó dá oko sí ìlú wọn
tó tún jẹ́ ilẹ̀ Yorùbá ló ti dá oko kò ṣe pé wọ́n lọ ilẹ̀ Fúlàní o tó dá oko ṣé agreement wà láàrin wọn pé tí màálù yín bá ti jẹ oko wa tẹ́ bá ti ta àwọn màálù yín a máa jọ pín owó. Àwọn Fúlàní yìí wọ́n á jẹ oko olóko àwọn ló máa tún kéré tí oko olóko tó jẹ tán tí ẹran wọn jẹ tí màálù wọn jẹ tó bá máa ta màálù fún wa kò ṣe pé máa reduce owó wọ́n á tún wá jẹ èrè àwọn tó wá gbin oko wọn lose àwọn Fúlàní ló ń gé ẹ jẹ́ ká ní ọpọlọ ẹ jẹ́ ká ní ọpọlọ kí ló ń ṣe àwa ọmọ Yorùbá àwọn èèyàn mú màálù wọn wá fi jẹ oko wọn wá fi jẹ oko tẹ́lómi lọ gba loan tó lọ gba owó tó lọ yá owó bank tó rò pé kóun máa lọ ṣalábàárù kóun máa fi sanwó bank ọjọ́ tí èrè oko òun bá dé òun á kó jèrè Fúlàní wá gbé màálù débẹ̀ wọ́n wá jẹ tó bá wá jẹ tọ́tọ́ màálù wọn jẹun tó bá fẹ́ ta màálù fún wa náà wọ́n á tún ta lọ́wọ́ ọ̀wọ́n wọ́n á ta lówó ọ̀wọ́n tó bá ti wá ta fún wa ṣé wọ́n fẹ́ wá lọ bá bàbá tó jẹ oko ẹ̀ pé bàbá màálù wá jẹ oko yín èyí náà ẹgbà ti yín nínú owó tí a pa tí ọmọ wa sọ Fúlàní ló ń jẹ gbogbo ló ń kó gbogbo èrè wọ́n á jókòó lóko wọ́n á ta màálù fún wa lọ́wọ́n wọ́n á tún gain so ẹni yìí ẹlòmíì tó bá wá gbà pẹ́kọ̀ jẹ oko wọ́n á pa èèyàn kan wá jáde tọ́lọ́run bá wa kó sínú ẹ̀ pé àníṣe gbogbo kìíní ẹ̀jẹ̀ kò lè work mọ́ kò lè work tẹ́ bá dẹ̀ ti gbà ẹ jẹ́ ká depart ṣé nǹkan tó sọ yẹn ló wá fi jẹ̀bi àwọn ọmọ Yorùbá ẹni tó yẹ ká gbárùkù tì yẹn wá mú lórí social media wọn inú bí àwọn ẹlòmíì gan tó ṣe wá sin ìyá ẹ̀ wọn ò fẹ́ jẹ́ kó wálé rárá inú bí àwọn ẹlòmíì tí Chief Sunday Igboho tó ṣe wálé tó wá sin ìyá tó jẹ́ pé ó ronú pé ọjọ́ wo lọmọ mú wa kúrò nínú ibi tó fi sí ọmọ ò lè ṣú kò lè tọ̀ ta ló pray irú ẹ̀ abiyamọ ló gbàdúrà irú ẹ̀ ìrònú mú ìyá náà ó mú lọ ó tún wá ṣe ayẹyẹ ìkẹyìn fún ìyá ẹ̀ ó wá ṣe ayẹyẹ ìkẹyìn fún ìyá ẹ̀ inú tún bí àwọn kan wọ́n tún wá ń fà wọ́n ń drag ẹ̀ lórí social media àfibiṣólóore làwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá àfibiṣólóore ni wá ẹ máa ń jẹ́ kí oore kó sú ẹlòmíì ṣe ẹ máa ń jẹ́ kí oore kó sú ẹlòmíì ṣe màá play voice kan fún yín tí Chief Sunday Igboho ti sọ̀rọ̀ ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ kẹ́dẹ̀ support mi ọmọ yín kẹ́ follow page mi màá jẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ mo respect man náà I respect him to the core mo fún ní kudos I really like the man he's a honest man Chief Sunday Igboho is a honest man tàbá nírú àwọn èèyàn báyìí ní Nàìjíríà tó pọ̀ báyìí Nàìjíríà máa dà ilẹ̀ Yorùbá gan máa dà ṣùgbọ́n ọ̀tẹ̀ ti pọ̀ jù a mọ̀ pé kò sí ni èèyàn máa ní ọ̀tá kò sí tó bá ṣe dá tó àwọn kan sì máa wà tó máa hate ẹ wá hate máa yẹ tó wá fi hàn ẹ tó wá fi hàn ní góńgó mú ẹ tó gbé sí góńgó mú ẹ pé I hate ẹ pẹ̀lú gbogbo nǹkan tó lose ta ló lè lose nǹkan tí Chief Sunday Igboho lose kó sì dúró lórí ẹsẹ̀ pé àníṣe àwọn ọmọ Yorùbá máa bọ́ lóko ẹrú ta ló lè lose nǹkan tí Chief Sunday Igboho lose tó tún sì máa dúró sórí ẹsẹ̀ ẹjẹ́ àbíra wà orin Tọ́pẹ́ Àlàbí kan sọ pé ẹ rántí pé ọmọ Ọlọ́run adákẹ́dájọ́ ni adákẹ́dájọ́ òun ló mọ̀ wá omi wo wá tọkàn ohun gbogbo tí àgbáyé ṣe òun ló dá òjìji mọ́ wa ìpilẹ̀ṣẹ̀ ayé wa o àtòpin orí gbogbo ohun kọ̀rọ̀ adákẹ́dájọ́ lọ́lọ́run ọjọ́ tọ́lọ́run bá máa dájọ́ fáwọn ẹlòmíì wọ́n á mọ̀ ẹ jẹ́ ká ṣe rere nítorí ẹnìkan torí ọ̀la ni ẹ má jẹ́ a máa ṣe ọ̀tẹ̀ ọmọlàkejì wa ẹni tó ń ṣe dáadáa ilẹ̀ ń ṣe ọ̀tẹ̀ ẹ ti gbàgbé pé Ọlọ́run ọba ó ń wo ọkàn ẹ ṣe nǹkan tó yẹ pé generation yín wọ́n á padà máa ṣe àdúrà kò ṣe pé kí generation yín máa padà ṣe èpè ẹ jẹ́ a ṣe dáadáa ẹni yóò deserve ká máa drag ẹ lórí social media tàbá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ Chief Sunday Igboho ó yẹ ká máa sọ́ọ̀tì dáadáa ni ó yẹ ibi tí mo ti like man náà ni ìgbà tó kúrò ní Kútọ́nù tó lọ sí Germany pẹ̀lú gbogbo nǹkan tó fèsì ní Kútọ́nù pẹ̀lú gbogbo nǹkan tó là kọjá ní Nàìjíríà láti pé kí a kúrò lóko ẹrú
tó wá dé Germany tó ṣe fídíò máa yín má ṣe sọ̀rọ̀ pé iṣẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ fi ọkàn balẹ̀, ẹ fi ọkàn balẹ̀, kí lẹ tí wá fẹ́ kó ṣe, ẹni kó mú wá ó fún yín, ẹni kó sọ́ọ̀lẹ̀ ó sọ́ọ̀lẹ̀, still náà kò tún tẹ́wọ̀n míì lọ́rùn, wọ́n tún jáde fún wọn ṣe show fún wọn ṣe ó fẹ́ jẹ kinní kan ni o, ó fẹ́ jẹ eléyìí ni o, ó fẹ́ ṣe kinní kan ni o, ṣùgbọ́n máa mo mọ̀ pé àwa ọmọ àwọn ẹlòmíì aláìka máa ti èèyàn tó máa ta máa fi kọlu ra wa, yes aláìka máa ti ọmọlàkejì wa kọ́ lè kọlu ra wọn. Ìwà burúkú pọ̀ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá, ìwà burúkú ó pọ̀, àwọn ọmọ Yorùbá la máa ń jẹra wa lẹ́sẹ̀, a máa ń jẹra wa lẹ́sẹ̀. Ẹ bá mi share fídíò yẹn jọ, ẹ gbọ́ ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ, màá play voice yẹn fún yín kẹgbọ́, ẹ gbọ́ ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ, ẹ bá mi share fídíò yìí ẹ jọ. Máyì ó ní ọpọlọ, ó ń fi ọpọlọ ṣe, kò fẹ́ ṣe anybody, ó mọ̀ ìpé ẹ̀yin ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ ní, ṣùgbọ́n ó sì ń fi ìfẹ́ kan, ó sì ń fi inú kan bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá lò, ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá ẹ tutọ́ jáde, ẹ fi àbí kí ló ṣe máa ń pa Yorùbá yẹn, tutọ́ funfun jáde, fẹ̀jẹ̀ sínú fi tutọ́ funfun jáde, òun ni àwọn ọmọ Yorùbá. Máyì ó sì ń lo ìfẹ́ pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ̀ ń fojú ẹ̀ rí, pẹ̀lú tẹ́ ṣe ń drag ẹ̀, wẹ́ṣá ọmọ ológo lọ́run lọ máa ń drag, ọmọ ológo òun ni àwọn ẹni bí, àwọn ẹni ìkà tó máa ń drag kiri, ẹni tó yẹ ká appreciate, ẹni tó lose many things. Ẹ máa tẹ̀lé ọ̀tẹ̀, ẹ máa tẹ̀lé ọ̀tẹ̀ àbòsí, lẹ máa tẹ̀lé ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ máa tẹ̀lé nǹkan tí ò dáa, ṣé tó ṣe ń pa àwọn èèyàn, ẹni tó bá ló mọ̀, ẹni tó kàn ló mọ̀, ẹ tún drag ẹ, ó fẹ́ jẹ oyè ọ̀nà ààrẹ kan òfò, ó fẹ́ ṣe kinní kan, ó fẹ́ ṣe this. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Chief Sunday Igboho fúnra ara yín, ẹ bá mi share. Ṣé ń gbọ́? Chief Sunday Igboho ló ń sọ̀rọ̀. Ṣé àṣepẹ ṣé kí ni ṣé ẹ̀yin pẹ̀lú bàbá wa olóyè wa Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land ṣé àṣepọ̀ wà láàyè ẹ̀yin pẹ̀lú wọn lọ́jọ́ máa ń ṣe pọ̀tù rẹ́dà? Ẹni àwọn èèyàn ọmọ tó mọ Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ alágbára ni wọ́n fi yàn lásán jẹ́ ẹnu tó tèmi tó sí nígbà tí mi ò ní jẹ. Ṣẹgbọ́. Nígbà tí ọkàn mi. Ṣẹgbọ́. Ẹni ọkàn náà ni wọ́n fún yẹn. Ṣẹgbọ́. Ṣé tó máa gbà ẹ̀tọ́ kájú ẹ̀ òun náà fún yẹn. Ṣé ti gbọ́? Bẹ́ẹ̀ mi mo bá kájú ẹ̀ mi ni wọ́n fún wọn ní fọmọdé tó ṣùgbọ́n tó kájú ẹ̀ òun náà fún yẹn. Kọ́lọ́ ọba tó láyé tó lọ́run kó jẹ́ ká bèrè ògùn. Ó jẹ́ kó pẹ́ fún wa, ó jẹ́ ká rí wọn pẹ́pẹ́pẹ́, wọn kó wa jẹ pẹ́. Inú mi dùn sí náà. Inú mi dùn sí kí n tèmi. So bẹ́ẹ̀ nígbà tó tọ́lọ́ bá ti wọ́n lẹ́yìn táwọn náà wọ́n dúró ẹni yẹn try náà Ààrẹ Ọ̀nà Kakanfò try. Ṣẹgbọ́. Ọlọ́gbọ́n àìmọye àwọn bàbá ẹ̀ náà ti pè táàrẹ̀ ti lọ bá nípa àwọn sọ̀rọ̀ pé bàbá ẹ̀ ṣera ẹja ṣera yín lọ́ka ṣera wa ẹja ilẹ̀ Yorùbá yìí dáa. Àwọn náà ń gbìyànjú bọ̀ kò í sì. Kò í sì láti jó lórí o. Ṣẹgbọ́. Ẹ bá ń ṣe ẹ̀jọ̀. Kò í sì. Ẹ like jọ. Kò í sì bàbá. Ẹ tẹ́bi tẹ́ ti mọ̀. Ọkọ tìyàwó nulẹ̀ kíkẹ́ sọ́kọ ìyàwó kẹ́ ìsìn nulẹ̀ àti sọ́kọ ìyàwó kẹ́ tó ìsìn. So ìsìn ẹ dàbí ló bàbá. So ìsìn. Kò í sì o, kò í sì àtọ́làtọ̀. So lórí gbogbo ilẹ̀ Yorùbá. Kò í sì. Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land. Kì í sòye kékeré. Kì í sí òye kékeré. Ọ̀rẹ́ mi ọkùnrin ó ní òsàbí àfin Aláàfin kò ṣeé rí fín. Ó ní òsàbí àfin ní Aláàfin kò ṣeé rí fín. Àkẹ́dá ní alágé ẹmọ́pọ̀ kéré o. Ó ní òwú tí wọ́n fẹ́ sọ lówù lẹ́ ń dowú. Ẹni bá sọ̀rọ̀ ẹ̀ asẹ́yìn lẹ́yìn ẹ̀yìn mú sí ni. Ẹ̀ka tó mú sí. Chief Sunday Igboho ló ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn bàbá yẹn àwọn alágbára yẹn rí. Ipò Ààrẹ Ọ̀nà Kakanfò wá jẹ́ pọ̀ ọmọdé ni. Bí ọba tọ́ sí ààrẹ bí ọba tọ́ sí Ọ̀túnba Gani Adams ní gbé fún náà. God bless you my brother. Èsì kò tọ́ mọ́ fowó jẹ náà. Àwọn kan ní ìṣe nìkan lọ́yẹ̀ kó fi jẹ́. Bí bá Sálàmì lọ́yẹ̀ kó fi jẹ́. Sọ́ba Ìgbòho lọ́yẹ̀ kó fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́. Àbí bàbá Sunday Igboho náà bá Ààrè Ọ̀nà Kakanfò jẹ́. Aláàfin náà ni mo fi yẹn jẹ́. Ẹ tó bá dẹ̀ tọ́ ni pé kó owó tí ó fi jẹ́. Yọ̀dẹ̀ yóò wo gbogbo èrè tẹ́yẹ̀ rìn kó tó fi jẹ́. Ẹni ó tọ́ sí Yorùbá ní kàtọ́ bá tọ́ sí mo la fi rú mú. Nígbà tó mi ò ní jà Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣẹgbọ́. Ṣé ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Chief Sunday Igboho?
àwọn èèyàn ṣàfẹ́ mú Chief Sunday Igboho kọlu Ààrẹ Ọ̀nà Kakanfò. Ọ̀tẹ̀ ti pọ̀ jù láàrin àwọn ọmọ Yorùbá. Ọ̀tẹ̀ ti pọ̀ jù. Ẹ̀mú máa yẹ ẹ̀fẹ́ jẹ́ kó sinmi pẹ̀lú gbogbo làkọjá tó làkọjá. Ẹ̀fẹ́ jẹ́ kó sinmi. Ẹ máa fà lọ́tẹ̀ ẹ̀ ń fà lọ́sì. Ẹ fà láàrin pẹ̀lú gbogbo nǹkan tó ti go through. Ó tún wá sin ìyá ẹ̀. Ó tún ní lára àtẹ̀mọ́ pé àwọn Fúlàní wọ́n ń bínú pé ó ṣe kinní kan kó má ṣe àìsàn pé òun tún fẹ́ ṣe kinní kan, àwọn ò ní gbà láyè, àwọn ò lè gba gbogbo èyí tó ṣe láàsì, àwọn ò lè ṣe kinní kan. Kí ló tún wá fà táwọn ọmọ Yorùbá náà tún wá ń ṣe ọ̀tẹ̀ tá à ń ṣe ìbàjẹ́ tá à lè dúró ti ẹni ti wá èèyàn wá ní ọmọ Yorùbá ti wá ní tóun bá wà selfish, tí Chief Sunday Igboho bá wà selfish, tẹ́yìn atọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ṣe wà selfish. Kò nínú òun fẹ́ jà fún kí ni reason tó fẹ́ fi ṣé ó fẹ́ gbowó lórí ìjà kó gbowó náà, ṣùgbọ́n ó ní ìtara ẹni tó bá ló mọ̀, àwọn tó kàn ló mọ̀, ibi ò ní kàn wá lórúkọ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tó pa àwọn èèyàn wọn, àwọn tó ti pa àwọn èèyàn wọn, àwọn tó jẹ oko wọn, àwọn ló mọ̀ nǹkan tó go through, ló mọ̀ nǹkan tó face. Èèyàn tó wá jáde tó yẹ kí gbogbo agbárùkù tí, tó yẹ ká dúró tí, tó yẹ ká support ẹ̀ ká máa pọ́n lé, kí orí ẹ̀ tún máa wú pé ẹ̀yin ọmọ Yorùbá máa ṣe. Àwa ń ṣe ọ̀tẹ̀. Kí ló dé? Kí ni máa yín rà nínú gbà yín? Kí ni Chief Sunday Igboho tó rà nínú gbà yín tí kò sanwó? Kí ló rà? Kí ló ṣe tó bad? Kí ló dé tínú yín dùn pé wọ́n ń pa ọmọ Yorùbá ẹgbẹ́ yín? Ẹ̀wọ̀n amútẹ́ ń fà lọ́tún fà lọ́sì. Àwọn Fúlàní ṣe tiwọn, àwọn ọmọ Yorùbá náà tún ṣe tiwa. Kí ló dé? Ṣé tó ṣe ń pa àwọn èèyàn tó ń jẹ oko àwọn èèyàn tó sọ àwọn ẹlòmíì ló ní gbèsè, ẹlòmíì ti ní stroke níbi tó wà, ẹlòmíì ti gbabẹ̀ lọ ìgbà tó bá jẹ oko ẹ̀ tí ó dẹ́ pé ó dẹ̀ lọ yáwó ni tí ò sọ́nà, ẹlòmíì ń gbà àrù, ẹlòmíì ti wheelbarrow tó fi ń san gbèsè oko tó táwọn àwọn màálù Fúlàní tó ti jẹ. Ṣé ó yẹ kéèyàn dá oko tó rò pé òun máa wá kéré oko òun, tó yẹ gbà tó yẹ kó kéré oko màálù ló padà jẹ. Màálù tó jẹ oko àwọn Fúlàní á tún wá tà fún wa, wọ́n á tún kéré wa, wọ́n á tún tà lówó. Ṣé wọ́n fẹ́ padà lọ fún àwọn tó jẹ oko wọn? Ṣé wọ́n fẹ́ lọ padà fún wọn lówó pé màálù wá jẹ oko yín lánàá o, gbà tata màálù yìí ata ní 1 million, ẹ̀yin náà gba 700,000, káwa náà mú 3 àbẹ́jẹ́jà pín 500. Láyé àwọn ló máa kó gbogbo 1 million sápò. So ó yẹ kí àwọn ọmọ Yorùbá ká máa lose. Ṣé ó yẹ ká máa lose ni? Èèyàn kan wá jáde èyí tí gbogbo ayé rẹ̀ ká gbárùkù tí a mọ̀ pé nǹkan tí Chief Sunday Igboho ń jà fún yìí, ṣùgbọ́n òun kò mọ̀ pé àwa ọmọ Yorùbá àwa fọ̀nà fún one thing pé àwọn mọ̀ pé kìíní yóò wrong, a máa no right. Àwọn máa wà surprise nígbà mi. Ẹ wo ọ̀rọ̀ Mohbad náà tó ṣe lọ. Kí ló pa Mohbad? Ìyàwó ò sọ, àwọn kò dẹ̀ wà lẹ́yìn ìyàwó ẹ̀ pé sí ẹ̀ àwọn máa support woman. Kí ló dé tá máa ń support ibi? Kí ló dé táwọn ọmọ Yorùbá máa ń support ibi? Ẹ mọ̀ pé yes kí ni wrong, ọkọ àti ìyàwó wà nílé, nǹkan ṣe iye ọkọ, ọwọ́ ìyàwó ṣáà ló máa ti béèrè. Àbí tó wẹ́ pé ọmọ náà ní nǹkan ṣe tí ọmọ àti ìyá wà nílé, tí nǹkan wá ṣe ọmọ, ṣèbọ́wọ́ ìyá ló máa ti béèrè kí ló ṣe ọmọ, kó jẹ́ ọmọ náà ló wà nílé pẹ̀lú ìyẹ́, tí nǹkan ṣe ìyá wọ́n béèrè lọ́wọ́ ọmọ pé kí ló ṣe ìyá ẹ̀, tí wọ́n béèrè lọ́wọ́ ìyàwó Mohbad pé kí ló ṣe ọkọ ẹ̀, kò rọ́rọ̀ sọ. Àwọn kan dẹ̀ sì wà lẹ́yìn pé sẹ́ nǹkan tó ṣe right, ó wá ń fún ní more power, ó ń fún more power. Kí ló dé tá máa fi ń gbè lẹ́yìn ibi? Àwa tá à ń jà tá máa sòótọ́ ọ̀rọ̀ ẹ̀ ní rí followers. Mo ò ní pé mo sọ pé kí ni o, mo kàn fi ń sọ̀rọ̀ ni o. Àwa tá à ń sọ̀rọ̀ táyé pé orí òtítọ́ orí òdodo la máa ń sọ pé kò yẹ kó lọ báyìí, kò yẹ kó rí báyìí, kò yẹ kó lọ báyìí, kò yẹ kó rí báyìí. Ẹ̀ ní rí àwọn èèyàn kọ́ láìkì àbí kọ́ sọ nǹkan sí àbí kọ́ bá ẹ ṣí ẹ̀ àbí kọ́ fọ́lù ẹ̀, wọn ò ní fọ́lù ẹ̀. Ṣùgbọ́n àwọn tó bá wà lẹ́yìn ibi tó dẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ni yìí sọ nǹkan tí ò right ni o, wọ́n á mọ̀ pé ìkíní yìí ò right. Ẹ̀rí tó máa fọ́lù ẹ̀ nìyẹn, wọ́n máa fọ́lù ẹ̀, wọ́n máa tẹ̀ láì, wọ́n máa ṣe gbogbo ẹ̀. Mo kàn fi ṣe example fún wa ni o. Kí ló dé ta fi ń ṣe pé ibi kí nǹkan bàjẹ́ inú wa máa ń dùn sí. Ẹni yìí dúró still náà Chief Sunday Igboho mo gbé fún ẹ, èèyàn gidi ni ẹ. Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ
mo gbé fún ẹ èèyàn gidi ni still náà sì dúró lórí ẹsẹ̀ pẹ́sẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá àníṣe àmà bọ́ lóko ẹrú pẹ̀lú tẹ́ ṣe ń fà lọ́tún fà lọ́sì ìgbà tó mọ̀ pé Ọlọ́run ló dé òun yes Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú ẹ̀ ibi tẹ́ dẹ̀ fojú sí ọ̀nà ògbàbẹ̀ ẹ rò pé tó bá wálé wá sin ìyẹ́ ẹ̀ tó wá ṣe ẹyẹ kẹyìn fún yẹ ọjọ́ kejì wọn á gbé àbọ̀jọ́ yẹn wọn á gbé ṣùgbọ́n Ọlọ́run tún gbé ó gbé wá torí Ọlọ́run ló dáa Ọlọ́run dẹ̀ mọ̀ pé nǹkan tó dáa ló ń jà fún Ọlọ́run protect ẹ̀ ó tún dá padà sí Germany láyọ̀ àtàlàfíà ẹ̀yin tẹ́ ń ṣọ̀tẹ̀ Ọlọ́run má jẹ́ kú sídìí ọ̀tẹ̀ Ọlọ́run má jẹ́ kú sídìí ọ̀tẹ̀ ẹ̀yin tẹ́ mọ̀ pé kíní yìí ò dáa tẹ́lẹ̀ máa sọ fáwọn èèyàn pé ó dáa Ọlọ́run nìkan ló lè change yín ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí èrò wa kó yàtọ̀ ẹ jẹ́ kí a ní ìfẹ́ ara wa ẹni tó bá ń ṣe dáadáa ẹ jẹ́ ká support ẹ jẹ́ ká dúró tì í pé nǹkan dáadáa lẹ́ni yìí ṣe kí a sọ fún gbogbo àgbáyé pé nǹkan dáadáa lẹ́ni yìí ṣe kò yẹ ká máa tún máa ṣe ọ̀tẹ̀ ká máa fi ibi sú mo kọ̀ láìkí máa náà pé kò rí rò ó kàn máa wá náà pé sẹ́ ibi tí òun lọ yìí òun máa dúró lórí òtítọ́ torí ọjọ́ iwájú gbogbo nǹkan tí Chief Sunday Igboho ń ṣe ọjọ́ iwájú ẹ̀ ló ń ṣẹlẹ̀ fún wọn lórí àwọn ọmọ àgbọmọdọ́mọdọ́mọdọ́mọ ló máa jèrè ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń ṣọ̀tẹ̀ tẹ́yìn náà ṣe máa bá a nìyẹn ẹ má jẹ́ àṣekà nítorí àwọn ọmọ wa I don't know táwọn parents mi tí wọ́n ní àròjinlẹ̀ pé nítorí ọjọ́ ọ̀la ọmọ ni ọmọ tọ́mùkọ ọmọ náà bá wá ń là tó bá ń là nǹkan míì kọjá tó bá wá padà sọ fún níbi tó bá lọ pé iṣẹ́ nǹkan tí ìyá ẹ ti ṣe lẹ̀ nǹkan tí ìyá ẹ ti ṣe lẹ̀ nǹkan tí bàbá ẹ ti ṣe lẹ̀ nǹkan tí bàbá ẹ ti ṣe lẹ̀ òun lè ń jèrè ẹ̀ tọ́mọ yẹn tó bá jẹ́ pé ọmọ kan ni a máa fi èpè máa fi ránṣẹ́ sí yín sáré torí ẹ̀ ó yẹ ká máa ṣe dáadáa nítorí ọmọ ká máa ṣe dáadáa nítorí àwọn ọmọ kí ni wọ́n máa dùn kó máa ṣàdúrà fún wa tàbá dàgbà tàbá dọrúgbó ta lọ síbi tágbà rẹ̀ káwọn ọmọ yẹn kó máa ṣe àdúrà ìyá mi ṣe dáadáa fún mi ìyá mi ṣe dáadáa fún mi ṣùgbọ́n tá bá ń ṣe ọ̀tẹ̀ tá mọ̀ pé kíní nǹkan burúkú ni tá wá dúró ń di ọ̀tẹ̀ tá wá dúró ń di àbòsí ká máa ní nǹkan yẹn ó da nǹkan yẹn kíní kan ẹni tó ṣe dáadáa ẹ máa ní kò ṣe dáadáa ẹ ti gbàgbé ọjọ́ iwájú ohun òbí dẹ̀ ti kọ́ bàbá wa òbí wọ́n ní kò sọ́gbọ́n tó lè dá kò sí wa tó lè wò kò sọ́nà tó lè mọ̀ tó lè fi táyé lọ́rùn o ilé ayé fògbà díẹ̀ ni ọmọ aráyé ẹ ṣeré o àfi ká hùwà rere ló pé ọmọ aráyé ẹ ṣeré o torí ẹ̀ làwọn ó yẹ ká máa gbọ́ àwọn orin kan tẹ́ pé a máa change the set of mind wa a máa rò pé ilé ayé ilé àsán ewo sísí kọ̀dúrà ṣé ó rò pé òun máa kú ilé ayé ẹsẹ̀ mẹ́fà ní òfin kú yọ̀ wọn o ṣùgbọ́n mo fẹ́ yẹ ká máa fi kọ́gbọ́n pé kò sí ìgbà tá a mọ̀ tá a dá kí ló dé tá a lè support máyì kí ni máyì ṣe tó bad ẹ má pa àwọn èèyàn mímọ́ ó dúró kò ṣe pé wọ́n wá sínú ilé ẹ̀ kò ṣe pé nínú ilé ẹ̀ lọ ti pààyàn ní àwọn Fúlàní àbí wọ́n jẹ oko Chief Sunday Igboho wọ́n jẹ oko ẹ̀ náà wọ́n jẹ oko Chief Sunday Igboho ṣùgbọ́n ó ní ìtara ọmọlàkejì ó ní ìfẹ́ àwa ọmọ Yorùbá ṣùgbọ́n àwa ọmọ Yorùbá ń fi ibi sú ibi la fi ń san fún padà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó sì dúró lórí ẹsẹ̀ ẹ̀yin èèyàn tó gbásíkẹ̀ èèyàn tó ẹ bá mi share kẹ́yìn náà ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá mọ̀ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n a máa gọ sídìí àbòsí a máa gọ sídìí ìkà a máa gọ sídìí àbòsí kí ló dé ṣé àwọn tó ń pa yẹn wọn ń ṣe èèyàn bíi tiwa ni ẹ jẹ́ anítara ọmọlàkejì wa ẹ jẹ́ anítara tẹ bá wo gbogbo ìgbà tí àwọn Fúlàní pa àwọn èèyàn tó bá fi sórí social media báyìí ẹ̀rọ Ọlọ́run á báyàn Ọlọ́run dá wa tán ó regret kóun dá wa ẹ̀rọ Ọlọ́run á báyàn ta ló lè rí rẹ̀ tí jìnnìjìnnì ò ní mu ta ló lè rí rẹ̀ tó ní fẹ́ jáde pé èèyàn kan wá jáde nínú gbogbo àwọn ọmọ Yorùbá ó wá jáde ó wá dúró tán ó ní sẹ́ẹ̀ àná èèyàn pa àwọn èèyàn mímọ́ àti wà ń fi ibi sùn kí ló dé la jẹ́ àfibi ṣó lóore kí ló dé tá à appreciate àwọn tó bá ṣe dáadáa sí wa kí ló dé ẹ tún gbọ́ ọ̀rọ̀ wọ́n wá fẹ́ mú àwọn èèyàn níbi tó fẹ́ ṣe ọ̀tẹ̀ dé wọ́n fẹ́ mú orí Gani Adams àti Chief Sunday Igboho wọ́n fẹ́ mú orí wọn kó tún lù papọ̀
ó fẹ́ jẹ oyè kìíní kan ní ó fẹ́ jẹ oyè kìíní kan ní ó fẹ́ jẹ oyè ṣé nítorí oyè ló ṣe jáde pé kẹ́ má pa àwọn èèyàn mọ́ ni ṣé nítorí oyè ló ṣe jáde pé má pa kí ló dé kí ló ṣẹlẹ̀ sí wa ọmọ Yorùbá ẹgbọ́ ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ ẹgbọ́ lẹ́ẹ̀kan sí ẹ bá mi ṣí ẹjọ́. ẹ̀ka tọ́lọ̀ ti lè fún mi tó kí ni tèmi láti ti máa jó ìka ìmọ̀ wá kó kájí ipò tọ́lọ̀ fi mí sí gan tí mo ronú rẹ̀ rí ìyá mi bàbá mi gan ronú rú bí tí mo wà rí. ṣé ti gbọ́. tó kàn wá ní ká máa dúpẹ́. ṣé àṣepẹ ṣé kí ni ṣé ẹ̀yin pẹ̀lú bàbá wa olóyè wa Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land ṣé àṣepọ̀ wà láàyè ẹ̀yin pẹ̀lú wọn lọ́jọ́ máa ń ṣe pọ̀tù rẹ́dà. ẹni sẹ́rí àwọn èèyàn ọmọ tó mọ Ààrẹ Ọ̀nà Kakanfò bóyá alágbára ni wọ́n fi yàn lásán jẹ́ ẹnu tó tèmi dùn sí nígbà tèmi ò ní jẹ bí tiẹ̀ jẹ ṣẹgbọ́ tó bá kàn mí wọ́n fi mí jẹ ẹni ọkàn náà ni wọ́n fún yẹn. gbọ́ ọmọ Yorùbá gidi. bẹ́ẹ̀ mi mo bá kájú ẹ̀ mi ni wọ́n fún wọn ò ní fọmọdé tó ṣùgbọ́n tó kájú ẹ̀ òun ni wọ́n fún yẹn. ṣẹgbọ́ ọlọ́run tó láyé tó lọ́run kó jẹ́ kẹ́mi lókun. ṣẹgbọ́ ọjọ́ ká rí wọn pẹ́pẹ́pẹ́ wọn kó wa jẹ pẹ́ inú mi dùn sí náà. ṣẹgbọ́ inú mi dùn sí jù kí n tèmi. ṣẹgbọ́. so bẹ́ẹ̀ nígbà tó tọ́lọ́ bá tì wọ́n lẹ́yìn táwọn náà wọ́n dúró ẹni yẹn try náà Ààrẹ Ọ̀nà Kakanfò try. ṣẹgbọ́. ọlọ́gbọ́ àìmọye àwọn bàbá ẹ̀ náà ti pè táàrẹ ti lọ bá ń lé bá wọn sọ̀rọ̀ pé bàbá ẹ̀ ṣẹra ẹja ṣẹra yín lọ́ka ìṣẹra wa ẹja ilẹ̀ Yorùbá yìí dáa. àwọn náà ń gbìyànjú bọ̀ kò easy. ṣẹgbọ́. kò easy láti tó lórí o ẹ̀tọ́ bọ́lọ́ba fi sípò kò easy ni o ẹlẹ́bí àwọn bú wọn kò easy. ipò lórí ò easy. kò easy bàbá ẹ̀tẹ́bí tẹ́tì mọ̀ ọkọ tìyàwó nulẹ̀ gẹ́gẹ́ sọ́kọ ìyàwó gẹ́gẹ́ sí nulẹ̀ àti sọ́kọ ìyàwó gẹ́gẹ́ tó easy. so easy ẹ̀dá mi ló bàbá so easy. kò easy o kò easy àtọ́làtọ̀. so lórí gbogbo ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò Chief Sunday Igboho ló sọ̀rọ̀ yẹn bá ń ṣe ẹ̀gbọ́n. ìsòyè kékeré ìsòyè kékeré ọ̀rẹ́ mi ọkùnrin ó ní òsàbí àfin Aláàfin kò sí rí fi ó ní òsàbí àfin ní Aláàfin kò sí rí fi àkẹ́dá ní alágẹ́ mọ́pọ̀ kéré o ó ní òwú tí wọ́n fi ránṣọ lóhùn lẹ́ ń dowú ẹni bá sọ̀rọ̀ asẹ́yìn lẹ́yìn ẹ̀yìn mú sí ni ẹ̀ka tó mú sí pẹ́lẹ́kẹ̀lẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn bàbá yẹn àwọn alágbára yẹn rí nípa Ààrẹ Ọ̀nà Kakanfò wá jẹ́ pọ̀ ọmọdé ni bí ọba tọ́sí ààrẹ bí ọba tọ́sí Ọ̀túnba Gani Adams ní pé fún náà. ṣẹgbọ́. bless you my brother. èsì kò tọ́ náà fowó jẹ náà. àwọn kan ní ẹ kì í ṣe nìkan lẹ́yìn kó fi jẹ bẹ́ẹ̀ bá Sàlámì lọ́yẹ̀ kó fi jẹ sọ́ba Ìgbòho lọ́yẹ̀ kó fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ àbí bàbá Ìgbòho bàbá Sunday Ìgbòho náà fà Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ Aláàfin náà ni mo fi yẹn jẹ ẹ tó bá dẹ̀ tọ́ ni pé owó tí ó fi jẹ ẹ yọ dẹ̀ wo yóò wo gbogbo èrè tẹ́yẹ̀ rìn kó tó fi jẹ ẹni ó tọ́ sí Yorùbá nígbà tó bá tọ́ sí mo la fi rú mu nígbà tó yàn níjà Ààrẹ Ọ̀nà Kakanfò. ṣé ti gbọ́ I love this man so much inú ẹ̀ plain inú ẹ̀ dáa Chief Sunday Igboho máa ṣe lọ máa ṣe orí ẹ lọ máa nífẹ̀ẹ́ ọmọ Yorùbá lọ tó bá ṣe ń fi ibi sú àwọn náà máa padà jèrè iṣẹ́ ọwọ́ wọn ìwọ ṣáà máa ṣe dáadáa káwọn máa ṣe burúkú gbogbo olékálukú wa ló máa lọ gba ìyìn iṣẹ́ wa lọ́dọ̀ Ọlọ́run a máa lọ jíyìn iṣẹ́ wa lọ́dọ̀ Ọlọ́run ṣáwọn tó ń pa yẹn ṣé àwọn yẹn ò ní èèyàn torí kò kàn yín kò tí ì bà yín kò tí àwọn tó kidnap tó máa gba ransom lọ́wọ́ wọn tó máa ní kó lọ mú 10 million wá ẹlòmíì ò ní 10,000 lákàùntì tó máa ní kó lọ mú 10 million wá ẹni tó bá ló mọ̀ kí ló dé tẹ̀lé jẹ́ ká dúró tí máa yẹn ká ṣe kókè inú ẹ̀ tí ẹ̀ máa dùn pé òun ti ẹ̀ support wa kó má regret pé òun dúró tí àwọn ọmọ Yorùbá dúró tí òun padà àwa ń fi ibi sùn ẹ̀ wá ń drag ẹ̀ lọ́tún lọ́sì iwájú lẹ́yìn center kí ló dé kí ló ṣe fún yín bọ̀ síbẹ̀síbẹ̀ náà inú máa yẹn tínú ẹ̀ ṣe rí rẹ̀ ó plain ni ó sì ń dúró ti àwọn ọmọ Yorùbá míì á dúró ti Chief Sunday Igboho àwọn tó wà dúró ti Chief Sunday Igboho tó dẹ̀ mọ̀ pé nǹkan tí Chief Sunday Igboho tó ń ṣe ó dáa òótọ́ ló ń jà fún nǹkan tó dáa ló ń jà fún lọ́pọ̀ jù àwọn ẹni ibi àwọn ẹni ìkà àwọn ẹni ibi ó dìgbà tó bá kan àwọn náà kan tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kí ibi kàn wá èmi ò break ibi kàn wá ṣùgbọ́n àwọn tó ti kidnap a lè travel ẹ lè lọ láti ìlú kan sí kan àyà yín máa rò òkè ló máa wà kẹ́ má pàdé àwọn ajínigbé yìí lọ́nà àwọn tó kàn ló mọ̀ ẹni tó wá dúró tó ní kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mọ́ ẹ wá ń fi ibi ṣó àfibiṣó lóore làwọn ọmọ Yorùbá o àfibiṣó lóore ni wá àfibiṣó lóore ni wá
ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share kẹ́ jẹ́ kí ẹ̀yin náà kẹ́ fi èròǹgbà yín sí comment section. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú, ẹ jẹ́ a jáwọ́. Ẹni tó bá ń ṣe òótọ́ ẹ jẹ́ ká gbé fún pé òótọ́ ló ń ṣe, ẹ jẹ́ a tẹ̀lé olóòótọ́. Ẹ má jẹ́ a máa ní, ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá jẹ́ kí ìfẹ́ wa kó ṣọ̀kan. Ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ tí kò ṣeé ṣẹ́. Ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ appreciate man yìí. Ó try, ó lose a lot of things. Ìgbà tí àwọn tí wọ́n dájọ́ ń court pé kó fún níye báyìí, ṣé wọ́n fún dè níyì? Ṣé wọ́n fún? Ṣé ìjọba Buhari ṣó fún ní owó náà? Kó fún. Ó dẹ̀ mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ló wà ńbẹ̀, kò lè gbé wọn lọ sílé ẹjọ́. Ó gba kámú ni pé òun ṣe fáwọn ọmọ Yorùbá, àwọn èèyàn òun, àwọn ẹ̀jẹ̀ òun, ṣúkú ló wádé ta fi ń fi ibi su. Ẹ má jẹ́ àfibi su mọ́. Ẹ jẹ́ ká máa appreciate ẹ̀ ni. Ẹ jẹ́ appreciate ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn tẹ́ bá appreciate Chief Sunday Igboho, àwa tá appreciate Chief Sunday Igboho wà. Ọlọ́run bá dẹ̀ appreciate ẹ̀ ló ṣe ṣọwá kó wá ṣe ẹ̀yẹ kẹyìn tí wọ́n bá yẹ ẹ̀ tó tún padà láyé àtàlàáfíà. Ibi tí àwọn ọ̀tá, àwọn ẹni bí, àwọn ẹni ìkà tó fojú sí ọ̀nà ògbàbẹ̀ fún wọn. Ó wá ń dùn wọn, ó wá ń ká wọn lára, ó wá ń jó wọn lára. Àwọn ẹni bí èèyàn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ ṣé gan. Ó dàárọ̀, ànípàdé ayọ̀.